In fact, one of the cases we are going to use, Tabamano High Court, is tó bá rí báyìí àwọn èèyàn ń sọ̀rọ̀ tó rọ̀rọ̀ yìí kàn mí lọ́nà méjì ọkàn Ìlọrin ọ̀rọ̀ tó bá kàn lọ́rin ó ti kàn mí tàbá sì rọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ ọdún Ìlọrin ni nípa àṣẹṣe afẹ́sọ̀sùn ìyá lọ ọ̀rọ̀ ṣẹṣe ìyá lọ ìkẹta lẹni wọ́n mú nìsín tí wọ́n ní ọkọ rẹ̀ ń jẹ́ Tani Olohun. Tani Olohun. níbẹ̀ arọ́pọ̀lọpọ̀ èèyàn tó dìde bọ́rọ̀ bá ṣẹlẹ̀ oríṣiríṣi àná ló dìde kódà àwọn àmì pépè bẹ̀bẹ̀ tí wọ́n ń dárúkọ wà yìí náà ń bẹ̀. adúgbò fún ìgboro ẹ̀ báwọn náà tẹ́ẹ̀tì máa gbé bí nígbà tóbi yóò ṣe pa àwọn kan bẹ́ẹ̀. AM Media TV akíkanjú ni wá. Ǹjẹ́ mo kí gbogbo wa kú dédé àsìkò yìí níbi tá a bá ti tún láǹfààní láti máa wòra wa lórí ọ̀rọ̀ arákùnrin Abdulaziz tí gbogbo èèyàn ń pè ní Tani Olohun léyìí tó wà ní àhámọ́ ní ìlú Ìlọrin léyìí tó jẹ́ pé wọ́n dẹ̀ ṣe ìgbẹ́jọ́ rẹ̀ ní kété bí wọ́n ṣe gbé e dé Ìlọrin. Ìròyìn yẹn kì í ṣe àjòjì lórílẹ̀‐èdè Nàìjíríà nílẹ̀ yìí àti lókè òkun mọ́. Èyí tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé màmá Abdulaziz ó ti jáde ó ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn èèyàn tó jẹ́ pé arákùnrin náà ó ti bu ẹnu àtẹ́lù wípé tó ti fẹnu sáátá wọn síwájú. Màmá náà ń bẹ̀bẹ̀ èyí tó jẹ́ ìròyìn náà nìyẹn. Ṣùgbọ́n tó tún ṣe kàyéfì níbẹ̀ ni pé àwọn èèyàn kan wọ́n ń sọ wípé why tó jẹ́ pé ńgbà tí ọmọ wọn tó jáde síta tó ń bú àwọn èèyàn tó ń sọ gbogbo àwọn history lọ́lọ́kan òjọ̀kan torí pé wọ́n ní bọ́mọdé ò bá bá ìtàn yóò bá àrọ́bá báyìí òun náà dẹ̀ ni bàbá ìtàn. Àwọn èèyàn kan sọ pé why tí màmá ọmọ náà tí ò ṣe pè é sí àkíyèsí nígbà yẹn. Àwọn ní ọ̀bẹ gé ọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ́nu ọmọ ti ṣe ń tọ́mọ fẹ́ ṣe. Màmá náà wá jẹ́ kó máa yé wa yí pé bá a bá fi ọwọ́ ọ̀tún bọ́mọ wí àáfi tòsì àáfi fà á mọ́ra ni. Lélẹ̀ tó yẹ pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ti sọ̀rọ̀ lọ́lọ́kan òjọ̀kan ṣùgbọ́n nǹkan tó ṣe kókó ńbẹ̀ náà ni wípé ká má jẹ́ kí ogun ẹ̀sìn àbí ẹlẹ́yàmẹ̀yà ká má jù ó fọ́n wa ká. Nítorí pé mo sọ̀rọ̀ kan ní bí ìjẹta àbí ìjẹrin kan tí mo fi sórí ẹ̀rọ ayélujára wípé truth is bitter wípé òtítọ́ ó korò. Lótìtọ́ ọmọ yìí ó ti jẹ̀bi. Àwọn èèyàn kan náà ń sọ wípé ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà. Gbà tí mo ṣe fídíò àkọ́kọ́ fídíò yẹn ó rìn dáadáa ó rìn ó fọ́nká. Àwọn èèyàn kan sọ wípé bóyá nítorí pé mo jẹ́ mùsùlùmí me am a broadcaster. Àwa ò wá láti dá ẹnì kankan ní ẹ̀bi bẹ́ẹ̀ a dẹ̀ wá láti dá ẹnì kankan ní àre. Àwọn tó lẹ́tọ̀ọ́ láti dáni lẹ́bi àti láre àwọn náà ni adájọ́ torí pé iṣẹ́ tán kọ́ tí wọ́n mọ̀ dáadáa tí wá ní káwa máa sọ fún yín bó bá ṣe ń lọ. Lára àròyìn èyí tó tún lọ tó tún tẹ̀ wá lọ́wọ́ òun náà ni pé arákùnrin Ọmọyẹlé Sowore ó ti lọ bá bàbá Fẹ́mi Falana bàbá náà dẹ̀ ti sọ̀rọ̀ gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀rí wò a máa jẹ́ kẹ́ ẹ rí gbogbo ẹ̀ wò lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ẹ̀ rí wò lórí fídíò tá à ń ṣe yìí ẹ̀ máa rí o. Èyí tó tún wá jẹ́ tuntun òun náà ni ti bàbá wa Fadilat Sheikh Sulaiman Faruq Onikijipa alimiskin bilai tí wọ́n jẹ́ mufti àgbà mufti diyar fún gbogbo ìlú Ìlọrin. Àwọn náà sọ̀rọ̀ wọ́n láwọn ò kí ń dá sí ọ̀rọ̀ tó bá ń lọ wọ́n láwọn ò kí ń sọ̀rọ̀ sí ọ̀rọ̀ tó bá ń lọ ní orí Facebook wípé torí pé òjò ló rọ̀ tó kó ẹyẹ lépọ̀ mẹ́ẹ̀dìyẹ. Ṣùgbọ́n lórí igun bíi tí ọ̀rọ̀ dé yìí àwọn èèyàn ń pe àwọn lọ́lọ́kùn òjọ̀kan wípé kí ni tó yọ káwọn sọ̀rọ̀ ó yọ káwọn ò dá sí. Bàbá náà sọ̀rọ̀ ẹ ó rí fídíò yẹn náà wò
torí pé títí wa òun ni ká mú nǹkan tó wá ẹ̀yin ẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí èèyàn gbogbo ẹ mọ̀ wọ́n ń tẹ̀lé wa wọ́n ń wò wá we have the audience àwọn èèyàn ń wò wá ṣùgbọ́n tó bá tó nípa ti ìròrí atọ́kùn nǹkan tó bá yọ ká sọ àwa náà ó sọ títí wa gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀ ṣùgbọ́n èrò títí yín nǹkan tẹ̀yin bá sọ yẹn ó wà very very important kò ní dàbí ẹni wípé a fá orí apá kan dá apá kan sí bí ìròyìn ṣe gbọ́dọ̀ wà nìyẹn a gbọ́dọ̀ balance story wa àwa dẹ̀ máa ń gbìyànjú rẹ̀ lórí AM Media TV torí pé ẹ ti finú tán wa ẹ ti fọkàn tán wa wípé information tẹ ẹ bá rí látọ̀dọ̀ wa wípé ó jẹ́ new so mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà là á papọ̀ sójú kan lórí fídíò tẹ́lẹ̀ yìí tẹ́ ẹ dẹ̀ rí wò lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ojú òní tì yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ojú òní tì wá ojú òní tì ẹ̀yin gan-an a dúpẹ́ lọ́wọ́ yín gidigidi ìgbàgbọ́ wa ni wípé àwọn amòfin wọ́n mọ nǹkan tán rí ó dẹ̀ ní dọ́kúmẹ̀ntì tí wọ́n sọ̀míìtì tí àwọn ògo Ìlọrin tí wọ́n sọ̀míìtì síwájú wọn. ibẹ̀ náà dẹ̀ la tún ti rí bàbá wa Falana àti Sowore tán sọ wípé wípé wọ́n fẹ́ fọwọ́ lágbá ọmọ yìí lójú ni o àwa bá bàbá ń Bàrígà sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn èèyàn kan tán sọ wípé one sided story là ń gbé ìròyìn wá wípé ok nǹkan táwọn èèyàn sọ lélẹ̀ àwọn tá a ní ìkápá láti mú ìròyìn wọn wá ní táìmù yẹn nìyẹn àwọn ń fárí apá kan dápá kan sí níbí báyìí torí ẹ̀ ní pé nǹkan táwọn ènìyàn sọ òun la gbé wá tá a bá ti tún lọ mo pe arákùnrin Adéifá evangelist Adéifá Ìwàlẹ̀sìn mo pè wọ́n wọn ò gbé kọ̀ ẹni tó wà lákàtà wọn tá a ní nọ́mbà tẹ́ bá ní nọ́mbà ẹlòmíì lára àwọn oníṣẹ̀ṣe tẹ́ ẹ fẹ́ ká bá sọ̀rọ̀ àwa ọmọ Yorùbá àtàtà ni wá orílẹ̀-èdè Nàìjíríà la wà àti kìrìsìtẹ́nì wà nínú fámìlì mi dọ̀la mùsùlùmí wà nínú fámìlì mi dọ̀la so gẹ́gẹ́ bí oníròyìn a nílò láti mú wá ká balance story títí wa. This is just to tell you that we are broadcasters at AM Media TV and we will never disappoint you. We won't disappoint you. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba torí pé ẹ ti finú tán wa ẹ dẹ̀ ń support wa ẹ̀yin lẹ́ ń kọ́ polówó ọjà wa lẹ́ ń jẹ́ kán rí wa wò mùsùlùmí ń gbé fún wa kìrìsìtẹ́nì ń gbé fún wa àwọn ẹlẹ́sìn kan àbáláyé ń gbé fún wa so ọmọ Nàìjíríà là wa èèyàn ẹlẹ́ran ara dẹ̀ là wa nǹkan tó bá ń lọ tó ń ṣẹlẹ̀ so òun là wa ó máa gbé wa nǹkan tẹ́ ẹ máa rí wò nínú fọ́nrán eléyìí òun ni ẹ̀bẹ̀ títí màmá Abdulaziz Tani Olohun àti ọ̀rọ̀ tí bàbá wa Falana tí wọ́n sọ àti ọ̀rọ̀ tí bàbá wa Mufti Diyar Sheikh Sulaiman Faruq Onikijipa ọ̀rọ̀ tí wọ́n sọ òun náà ni ẹ gbádùn rẹ̀ ẹ farabalẹ̀ ẹ wá popcorn kẹ́ ẹ jòkó kẹ́ ẹ dẹ̀ wá omi àbí nǹkan ẹlẹ́rìn dòdò kẹ́ ẹ máa fi ṣẹ̀yọ́ ẹ̀ ẹ subscribe sórí YouTube channel wa ẹ like ẹ share ẹ comment bí èrò kí lè rò títí yín. bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin àfáà gbogbo ẹ̀yin ìmáàmù gbogbo ẹ̀yin ulama warasatul anbiya ẹ ṣàánú mi lórí ọ̀rọ̀ Abdulaziz Adégbọlá èmi ni ìyá àṣírísì Adégbọlá tí gbogbo ayé mọ̀ sí Tani Olohun nígbà tí ọmọ yìí bẹ̀rẹ̀ mò ń bẹ̀lọ́n náà ní ojú àwọn afáfá náà ní ọmọ bá pé ẹ ṣàánú mi lórí ọ̀rọ̀ ọmọ yìí ní tí ń ṣe yìí ẹ ṣàánú mi ṣùgbọ́n ṣe wọ lọ́wọ́ bá ìlú ìṣọ̀lá ẹ ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ rẹ̀ ní kí ẹ sì máa ń túlẹ̀ ẹ wọ ọlọ́mọ mi lára ẹ wọ ọlá Al-Qur'an tá a jọ kà ẹ ṣàánú mi lórí ọ̀rọ̀ rẹ̀ gbogbo ọ̀n tí a mọ̀ pé ẹlẹ́gbà kẹ́ ẹ fi ràn mí lọ́wọ́ mo ní àwọn ọmọ tó jẹ́ àáfà inú àwọn tó lọ́ yọ̀ǹda fún mi gbogbo òdílé wa mùsùlùmí dẹ̀ ni wá ẹ dákun ẹ ṣàánú mi lórí ọ̀rọ̀ rẹ̀ ẹ bá ń túlẹ̀ kẹ́ ẹ sì ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ rẹ̀ kọ́nà ó ṣàforíjì fún gbogbo wa ẹ ṣàánú mi mo fi ọlá Al-Qur'an tá a jọ kà mo fi bẹ̀yìn ìfọlá pé ní nǹkan kan tí mo gbójúlé lẹ́yìn Ọlọ́run bá mo fi bẹ̀yìn ẹ dákun ẹ bá ń foríjì ẹ bá ń túlẹ̀ ẹ ṣàánú mi. In fact, one of the cases we are going to use, Tabamano High Court, is Ottawa 1.6.
Incidentally, because Begoro was on the panel. Otolatawura said, yes, sir. This was the law that declared sedition of Ibika. The white people that brought the power thought we were an illiterate mob. Yes, and they do not have such law in their country. And that the freedom gained by from our colonial master must not be toyed with. That's right. And we must resist any attempt to use the machinery of the state to harass political opponents. And criticism is indispensable in a democratic system. Absolutely. And that was when they declared sedition of Ibika, which is like this one. In other words, and they said, if you feel too irascible as a public officer and you don't want to be criticized, cover your 2 ears with cotton wool. Right? Yes, and they then said, if you feel offended by any publication, sue for libel, where you put your own reputation in this. Yes. Because if you want to be a public officer, you must be transparent. So that was 1983. So that law was declared then. So they now only want to be criminal like their car. The 2003. Ọpẹ́ fún Ọlọ́run. Adúgbò fọ́lọ́run lẹ́ẹ̀kan sí. Alhamdulillah. Adúgbò fọ́lọ́run ọba lẹ́ẹ̀kan. Alhamdulillah. Ọlọ́run wọlá Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Níwájú Ọlọ́run. Gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ ẹ̀sìn. Ọlọ́run ni ọjọ́ yìí wá yí pé ẹnìkan dá sí. Ó wá pé ẹnìkan máa ń dá sẹ́ẹ̀sì sí ni. Àtúwádùn nílé ọba rẹ̀ bismillahir rahmanir rahim pé Muhammad Rasulullah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Muhammadur Rasulullah. والذين معه أشداء على الكفار رحماء بينهم Muhammad Rasulullah. والذين معه Ọlọ́run ní Ànábì àtàwọn alladina ma'ahu. Àwọn alladina ma'ahu gbogbo àṣàdé Ànábì náà ni wọ́n pọ̀. Àwọn bẹ́ẹ̀ ni wọ́n gbajúmọ̀ nù wọn tá a máa dákọ̀. Aṣáájú wa Sayyid Abubakar. Sayyidina Umar, Sayyidina Ali karramallahu wajhahu. Tí wọ́n ń bọ̀ dáhùn tábìlì àwọn tábìlì bá lọ́dọ̀ àwọn àìmọ̀ àwọn mọ́mọ́ ẹ̀sìn lẹ́ẹ̀rin tí wọ́n ṣe wà lẹ́sìn kalẹ̀ dé wá. Tọ́pẹ́ tá a bá wà ní ojú ọ̀nà ìsìláàmù lónìí tó ọba máa lo mọ́níwájú ti Imam Málìkì ó sì máa lọ́ka ti Ànàfíyà Àbàlíyà Àlàkàníyà. Gbogbo ayé wọ́n ṣe wàhálà àwọn ṣe bìtínẹ́sì ṣáàjú kóòtù lónìí. Ó dórí àwọn afẹ́ẹ̀lì kọ̀ọ̀kan wa wọ́n ṣe wàhálà fún wa. Bàbá Sheikh Adam ẹ̀dẹ́ àdáwọ̀ bàbá Kàmáàlì dé nílẹ̀ Hábẹ́rẹ́ bàbá wa Lágbàdì. Ó dọ́nà bàbá Ahmad nìbàdàn. Gbogbo àwọn bàbá wa níwò ní nìbàdàn. Gbogbo wọn ṣe wàhálà ẹ̀sìn kalẹ̀ dé wa. Láwọn afọ àwa ní àríwá lọ́nkọ yọ sí gbogbo. Ọ̀rọ̀ ẹ̀sìn ó ní ìyàgbọ́yé gan-an. Tá a bá ti fi lè kó lórí mọ́níyájú tọ́lọ́hún gangan fún ara rẹ̀ ńlá kalẹ̀ fún wa á máa dààmú náà ni. Kò ní sí àlàáfíà tó jọba tó. Torí wọ́n ní alára aláma alákọ́. وهو اللطيف الخبير. Ìfẹ́ni tó lè mọ̀ kan tọ́lọ̀ mọ́ ọlọ́run lọ́ máa tọ́já. Òun ló sì ní máa pa wájú wá lọ. Ojú àwọn ni ó sì ti gbé abáṣà máàlìkì ayé. Ọ̀rọ̀ social media Facebook
àkókò bá ń pàdé bẹ́ẹ̀ tí ọba dé ní Ramadan tí ń jẹ́ kan lọ́dún wá lè kó tafsir àbí wọn bá lòdì wá sí ń ta táwọn ọmọ bá gbé kí wọn bá dájú kó kẹsẹ̀ pẹ̀lú àdàbà ìyá àbí lérí ìtẹ́ kí ní mọ̀ wí kankan ìwé sí torí wọn ní ìsà alákàtì ọ̀fọ̀ ìsà wàlákàtì ṣùgbọ́n alàtọ̀ àánì nasatu yẹtí wà lọ́kùn sí tẹ́ẹ̀ṣìtẹ̀ yìí. ó ní ọ̀jọ̀gbọ́n àbá kan ní ìsà wàlákàtì àṣùbà ìsáwakọ̀ àti òṣèlú ìsáwakọ̀ àti ṣùgbọ́n alàtọ̀ àmì. tóun bá gbọ́njẹ kalẹ̀ tẹ́sí sí wa ọwọ́ bọ́nú oúnjẹ náà báyìí. nasatu yẹtí wà lọ́kùn sí tẹ́ẹ̀ṣìtẹ̀ nasatu yẹtí ọwọ́ òun tóun fi jẹun yẹn ọwọ́ yọ kún bẹ́ẹ̀ wà lọ́kùn sí tẹ́ẹ̀ṣìtẹ̀ àtẹ̀mẹ́ òun tí ń yìí. jẹun jẹ bó jẹun ṣe lè kó dùdú ká ṣe wá sí kápẹ́pẹ́ sójú ọ̀nà ọlọ́run olóògbé àwọn pé kíkan ní ọ́bì wọ́n bẹ́ẹ̀ lè sọ pé òun ní ọ́bì mi ìgbà tí ìgbà ìpà ara mi jùlọ dé máa ń ṣe wá sí àbí máa ń ṣàdúrà àbí kí n máa kà sí àná. wá sí ti kó o bá ti gbà lọ́wọ́ àwọn àfáà wa àwọn ti sọ wá sí ti nǹkan mi ó ti di tajà tẹran bí nǹkan bá ti tajà tẹran èèyàn wà ní sáàpì. kò jẹ́ nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ social media rowórowóró bá abẹ́rẹ́ mi bọ́ bẹ̀ tí ó sọ̀rọ̀ sí mi máa wò ni torí wọ́n ti fún wa ní kọ́ ìdà kan yìí pé lórí tàbí sáà sí ìyá aláfàlọ́hùn kun ka annaka lam tasma wala ma'afu wala yakun ebe tí wọn bá dán ọkọ yẹn nìkan. wà ń bulí tàbí ṣàkàsí lálákọlá ooo. fakun ka annaka lam tasma wala yakuli. fakun ka annaka lam tasma wala yakuli. Wọ́n fi ṣàdánwò fún ọ. Ìsàbòlì tàbí ṣákásí. Pẹ̀lú ẹnìkan. Láàlá kọ́lá o. Àdákọ̀ ìyàtọ̀, àdákọ̀ ìpàdé kọ̀ o. Lákàlá kọ́lá o. Ìwà ní ìgbàfà ń sọ. Ibi ìyá wò bí dáadáa. Kò ní wà. Ọlọ́run àfi ṣàdánwò fún ọ. Ibi ṣàdánwò, bọ́lá àfi ṣàdánwò fún àwọn ànábì ọlọ́run ọba bẹ́ẹ̀. Ó ní kún ká ẹnẹ́gà. Fàkúnkà ànákà láńtẹ̀sì máa. Ọwọ́ ni pé láńtẹ̀sì máa ọ wá síbi ẹni tó ọ̀gbọ́ ní ti sọ. Yẹ kúlí. Wàlà ní ẹ̀kọ́. Inshallah. Àwọn ìṣẹ̀lẹ̀ máa fi kọ́ ìjà yẹn ti wà lẹ̀ kò sí bí ẹ lè wù lákàn náà wù. Ọ̀rọ̀ sábìdìà kò jẹ́ ní pẹ́sì ìlú ẹ̀. Bẹ̀rù láti ṣe kí Adam. Bàbá máa ń tẹnu fún afún akúntún lọ́dọ̀ lọ́wọ́ a máa ní tí a bá sí wá sí ní Ìlọrin. Wọ́n ní kọ̀dé àtọ̀ sáà. Ẹ ti gbàgbá lẹ́jọ́ gẹ́gẹ́ bí pé àgbà onímọ̀ ni wọ́n. Bàbá yìí kan àkọsí wá sí wọ́n kàn máa nani máa kàn wọ́n máa wí kankan lọ. Wọ́n tún wá sí wọn papọ̀ mọ́ Adisa. Ìṣẹ̀lẹ̀ ó ní ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ tí bàbá bá ti wá sí ìṣẹ̀lẹ̀ tí wọn ó fún bíìtì. Ọdún tí wọ́n bá lọ ní ti ń ṣẹlẹ̀ gbogbo tí ṣẹlẹ̀ ti pẹ́. Ọ̀rọ̀ tó fẹ́ máa réèmì nígbà náà lọ̀rọ̀ máfíà. Kọ̀dé àtúnṣe àti ilé nígbà náà nù ní tí bàbá ti wá sí ìjọ náà ni wọ́n fi lo àyà wàmáyùsá kíkí lọ́sọ̀lẹ̀ fúlàtù náà jù lọ́wọ́ ní bàbá fi lo àyà yẹn mọ́kànlá lọ́bẹ̀ ní. Tí wọ́n máa ń pè kíní kan ní kọ̀dé àtúnṣe ní ti ń lọ nígbà. Òun lọ fà á níjẹ̀jọ́ láti mú àlọ́ àìlọ́jẹ̀ sọ̀rọ̀ torí àwọn láti gbóyè àtẹ̀yẹmọ kí òun lọ fà torí náà ọ̀rọ̀ ti bí ẹjọ́ sọ̀tún àṣẹ̀bọ̀ àṣẹ̀bọ̀ ìṣẹ̀ṣe òun ni. Àmọ́ nǹkan tí wọ́n jẹ́ ń fẹ́ sọ̀rọ̀ ní pé àwọn èèyàn ń da nǹkan méjì pọ̀ tí ó sì jọra wọn. Òun la tírìtì bí ó túbà yẹn.
Hurriyatul kalam, freedom of speech, kò sí mo fìrì láti sọ tó bá wù mí, kò sẹ́ni tí ò fìrì láti sọ tó bá wù. Ọ̀ràn àwọn afẹ́ ẹlẹ́sìn lóbi pé bó ṣe lù kò ṣe ló kàlù kí ìfẹ́nu sọ. Ìyá ní freedom of speech lórí tó bẹ́ẹ̀ ni kò sẹ́ni ọ̀tà kó. Inú àpọ́nlé tọrọ fọmọ ènìyàn ni. Àwọn tíṣẹ̀rí àtiwájú yé wa tẹ́síwá yìí fi yé wa pé freedom of speech rẹ tí wọ́n ní kó sọ ọ̀rọ̀ tó o bá fìrì láti sọ ó ní í ṣe kọ́ pẹ̀lú ọ̀rọ̀ orin àtòótọ́. Ó lè torí pé o ní freedom láti sọ tó bá wọ̀ kó o máa lọ sàlẹ́ǹdì kárátà oní kárátà tó dùn kó jẹ́jẹ́. Àbí láti fi lè gbé ọbẹ̀ fi destroy yàn. Freedom of speech kọ́ yà o. Èyí tí wọ́n ń pè yíwù nínú ìlú àdàwọn olóògbé defamation of character làwọn olóògbé ń pè yíwù. Ìjì á sì gbọdọ̀ wà lórí ẹ̀. Ẹ̀sìn wa ẹ̀sìn Islam ọ̀rùn sọ́jà sọ pé ẹ̀sìn píìsì ni òun ló gbà pé nígbà táwọn olóṣàwátà náà ti pé ọ̀bọ̀ àṣìlẹ̀ yìí bó ṣe polówó rẹ̀ yóò wù wá a máa ń tà lè wò bí a ṣe dialogue láàrin ara wa ọ̀dí àágbé ọdún condition ni ìwọ ṣe ti wa lọ́dún kan ọba àbùsà wa gbọ́dọ̀ tá a bá ṣe owó ṣe fọ́dún kan bàbá náà bọ̀ ṣe tiẹ̀ fọ́dún kan. Ànábì sì dákẹ́. Ní àwọn kó kú lẹ́sìn ọlọ́run ló ní ìrètí tọ́lọ́wọ́ sọ nígbà tí ọlọ́run fèsì lélẹ̀ pé kò lè wọ́ọ̀kì. Ìtò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ pé jẹ́ wọ́n máa ṣe tiwọn kú ọmọ máa ṣe tiẹ̀. Kí wọ́n fẹ́ lò bẹ́ẹ̀ tó sọ lọ lọ́sẹ̀ tó kọjá pé peace. Àmọ́ ṣé ẹ rí nẹ́ẹ̀sì wa yìí? Ẹ̀sìn kan tí máa ń sọ ìwọ̀ gan ni máa ń sọ́wọ́. Àfẹni tí ọba lò gbogbo ọ̀nà ẹ̀sìn wa yìí fi sọ ìwọ̀ lọ́ba débi wípé bí ọba ń lọ wípé ọmọ kékeré kọ́ sálámù sábẹ̀lágbà ẹni tí bá ń lọ ní kókí ẹni tó jòkó ìwọ̀ ló ń tírìtì dé gbogbo bẹ̀rù wọ́n bá gùn kan ìwọ̀ ní kọ́ sálámù sẹ́ni tó wà ń jòkó ìwọ̀ ní tírìtì gbogbo bẹ̀rù ẹ̀sìn sọ ọ̀rọ̀ bí ìwọ̀ yẹn tí wọ́n fẹ́ lọ. àmọ́ àgbẹ̀kan bẹ́ẹ̀ náà ẹ̀sìn wa yìí téèyàn bá ti tábà bí ìgbà tí wàá wọ̀ ni mẹ́ta wá pàtàkì Islam ò ní gbà fún láyé kó o rí dípò ọlọ́run wọn kó lọ́lọ́run ò tó nǹkan ò ní gbà. Islam ò ní gbà fún láéláé kó oníwèé tí wọ́n gbé lọ́wọ́ alukurani nǹkan yẹ̀yẹ́ ni ò ní gbà. Islam ò ní gbà fún láéláé kọ́ wálá nábì Muhammad sallallahu alaihi wasallam tí à ń tẹ̀lé kó oníkọ̀ jẹ́ nǹkan kan ò ní gbà. Bẹ́ẹ̀ náà ni kò lẹ́sìn wọn kí ni ẹ̀sìn aláìsí ẹ̀sìn Islam tí wọ́n sì wọ̀ ní gbà. Tí èèyàn bá ti bá a débẹ̀ wọ́n lògùn pẹ̀lú rẹ̀. Ẹni tí ọba ti fi gun òun yóò fi bẹ̀rù lẹ̀. Náà tó bá rí báyìí àwọn èèyàn ń sọ̀rọ̀ tó rọ̀rọ̀ yìí kàn mí lọ́nà méjì ọkàn Ìlọrin ọ̀rọ̀ tó bá kàn lọ́rin ó ti kàn mí tó bá sì rọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ ọdún lọ́rin ni nípa àṣẹṣe afẹ́sọ̀sùn ìyẹn lọ ọ̀rọ̀ ṣẹṣe ìyẹn lọ ìkẹta lẹni wọ́n mú nìsí tí wọ́n ní ọkọ rẹ̀ ń jẹ́ Tani Olohun Tani Olohun níbẹ̀ alọ́pọ̀lọpọ̀ èèyàn tó dìde bọ́rọ̀ bá ṣẹlẹ̀ oríṣiríṣi àná ni ó dìde kódà àwọn àmì ń pèpè bẹ̀bẹ̀ tí wọ́n ń dárúkọ wà yìí náà ń bẹ̀. adúgbò fún ìgboro ẹ̀ báwọn náà
tẹ́ẹ̀tì máa gbé bí ìgbà tóbi yóò ṣe pa àwọn kan bẹ́ẹ̀ tá a lè pè. aráàlú mi náà tí wọ́n sọ nǹkan mi nọ́mọ̀lì yìí ń làákàyè òòlù ìjọba làákàyè òòlù ìgbà kan bọ́ọ̀ bá dídẹ̀ fíwò kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ní ikú yàn lórí ẹ̀ ẹnu yóò fi ìtara sọ̀rọ̀ ẹnu ní tó eréṣiríṣi àmọ́ sáré ọmọkùnrin tí wọ́n ń pè yí bẹ́ẹ̀ yìí àtàwọn tó rí bẹ́ẹ̀ nǹkan ọ̀kan náà ní sàn wọn tí sì ń mọ fẹ́ jẹ́ kọjá wá sí kẹ́ dákun ó dà kí n sọ́dọ̀ wọn nìkan àtàwátà lọ́dọ̀ ọ̀sẹ̀lẹ̀ sọ́dọ̀ tàwátà ń pera wá mùsùlùmí yìí náà ní ọdún kan ti pẹ́ ẹni nìkan ni ọwá sí kíṣẹ́ẹ̀tì òun náà fẹ́ máa gbìyànjú díẹ̀ díẹ̀ báyìí ọwá gbé fọ́ọ̀kan náà pòmótà wọn ní kọjọ wo gbà pòmótà wá wà pòmótà ń tẹ́lẹ̀ tìmí ló lè fly kí esi wá sí lòun ṣe bẹ́ẹ̀ ni olúwa sí lẹ ṣe àmọ́ àti lòun lè fly ẹ lọ́wọ́ ẹnìkan tó bá ló kọ kú ni. ìwé ẹ̀kọ́ ẹnìkan tó bá ti ló kọ ẹkú tẹ́ bá ti kú ní ìṣe ẹ ní followers àwọn èèyàn tẹ̀lé yín ti pẹ́ ọ̀rọ̀ yóò ti fẹ́ wọ 20 years nígbà tí àwọn aburú yìí ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ sí ìrẹsẹ̀ ń pọ̀ ní tí nígbà tí aburú yìí ń gbilẹ̀ bọ̀ ní pé tẹ́sí nìyẹn wà sí bẹ́ẹ̀ lè lọ. problem gbogbo àwọn tó ń wà yìí òun ni wọ́n fẹ́ wọ́n mà wọ́n tó ó ní dandan tó bá sọ̀rọ̀ èèyàn tó tó lórí akílówí nípa lágbájá wọ́n fẹ́ kó wọ́n fẹ́ wò followers yọ wá yọ máa jáwó lórí Facebook a máa gbọ́ ká mú bẹ̀ lẹ́kọ̀ọ́ èyí fi nìyẹn o sórí bẹ́ẹ̀ bí bá ṣe lò kí báyìí bẹ́ẹ̀ ni sí wálẹ̀ tọrọjà àárọ̀ ni wọ́n pẹ̀lú èyí tàǹtà ni gbogbo tá a bá kójọ ń bẹ̀ lówó èèyàn ń jẹ náà sínú ara ẹ̀ ní. Islam ọ̀tá kó kéèyàn mọ̀ wá gíga ọlọ́run ò gbé àwọn àjà ẹ̀sìn ò gbé àwọn àjà bẹ́ẹ̀ ti wá lọ́nà tó dáa ọlá ọlọ́run ní ẹni bá wọlọ́run ní fún lọ́lá ó sì sọ fún fásitì abúlé àmì fún mi tí ọlọ́run ní mọ̀lọ́lá ẹ bèrè ọlá lọ́wọ́ mi dá yín kò kéèyàn ó béèrè ọlá lọ́wọ́ ọlọ́run ló ní ọlá tó bá dẹ̀ béèrè rẹ̀ yí fún yàn tí wọn ló tún lè jẹ́ fáwọn èèyàn yìí pé tí a bá béèrè yí fún yàn. Mission ọ̀pọ̀lọpọ̀ nìyẹn. Now ẹni tí wọ́n mú yìí rísì ẹ̀ ní yí pé gbogbo wa yìí la fojú rí ibi ó máa lù pọ̀ á ní ó sì yá. Nígbà àpò á ní yìí kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ kí ni lè bóun. Òun ní ń bọ̀ kò tó àyà lásán ó tún sun náà. Bí kálukú á ní owó dìde kó sí nǹkan tó. Ẹ wá lọ wo déètì tó ti yà Kùránì yẹn tó sì ti sún bóyá bá a pé láàrin wa ni pòlìsì yóò ti gbogbo ilẹ̀ Yorùbá tá a wà báwa ṣe máa ń ronú lójú dìwò yìí torí ẹ̀sìn wa yín máa ń fún yàn láàyè pé bóyá yóò ronú pìwàdà ànábì wa lọ́dún oyé wa bẹ́ẹ̀ pé ìyá ata iza akazawo lámúlò kìlìtì. Ọlọ́run máa lọ́la bò sí lára gan-an yóò ṣe ká mi dáhùn pé tí Ọlọ́run á wo ní sígò ọ̀yọ́ kó ti destroy ẹ̀ ni Ọlọ́run máa lọ́la bò yóò máa fà á lẹ̀ bóyá yóò change bóyá yóò change bóyá yóò change. ata iza akazawo. Ata iza akazawo láwọn títí tọ́lọ́run fi gbà mú bọ́ọ̀nà bá ti wá gbà mú. wa iza akazawo lámúlò kìlìtì. Kò ní bọ́. Pẹ́ báwo déètì tó ti ṣe kínní yẹn gbogbo wa yìí náà ni wọ́n sọ pé ayẹ̀ wá ní wọ́n ń sọ Àlùkùránì ni wọ́n ń ṣe gbá ni wọ́n ń ṣàwo ni ẹni sùúrù Ọlọ́run lè fi mọ̀nà ó kálukú dákẹ́ gbogbo agbá jáde lónìí yìí tá à ń bẹ̀bẹ̀ fún abẹ́rẹ́ tí sọ nǹkan mí níjọ́ tí gbogbo àwọn wà yí àwà láyè àti pàkíyèsí ẹgbẹ́ tó ń ṣe yìí ọ̀fẹ́ lógun pẹ̀lú àwọn mùsùlùmí lò ọ̀fẹ́ níjà pẹ̀lú wọn ló àsọ̀rọ̀ ìyẹn lọ kó tó wá kú pé kọ́ máa ń bẹ́ ní kọ̀ọ̀kan kọ́ máa fi táyé lérí nǹkan tí kò rí bẹ́ẹ̀ tí ó sì jọ bẹ́ẹ̀
táwọn tó bá dìde nísìnyí ipe ẹ̀sìn wa tó fira rẹ̀ yìí àwọn tó ń pè lóko lọ́rùn yìí látòrí pẹ́lẹ́tì bàbá Bàrígà ìjà táwọn jà fún nìsín ìjà gbogbo mùsùlùmí lọ́yẹ kó jẹ́ kí èsì ìjà wọn nìkan lórí lọ́rùn kó ní àkùránì ọlọ́run lórí àkùránì ànábì ló fi rán ọkà jẹ́ táwa yìí máa ní tẹ́ àkùránì làbí ó tì ní. so gbogbo mùsùlùmí lọ́yẹ kó jáde láti sọ yìí pé àníbà nítorí wọn ò lè ṣe dákàbà fún kírísítẹ́nì kẹ́ni wọ́n bọ́ síta gbagba kó sì fún báyìí kó ní kíni bẹnu báyìí ní gbogbo kírísítẹ́nì ayé yọba gbogbo wọ́n sọ pé àwọn òní kan ní táwọn ń ta àdékẹ́ni kan jáde kó máa bú Jésù nísìnyí wọ́n sọ fún ọ pé ò tó bẹ́ẹ̀ kẹ́ni kan máa sọ ẹ̀kọ́ àdì wa kó máa bú ànábì wa sallallahu alaihi wasallam kó máa bú Ọlọ́run wa kó máa bú ẹ̀sìn wa náà làwọn wá dìde bí ìsinyìí pé ẹgbẹ́ kan nù ẹgbẹ́ lẹ́ẹ̀kẹ́ gbogbo àwọn ògbó wa bẹ̀rẹ̀ láti bàbá ọba mùsùlùmí ọba abúlọ̀ rẹ̀ gbogbo àdúgbò ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí. والله يعصمك من الناس والأرض ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ọwọ́ bẹ̀rẹ̀ sí ní látọ̀rí bàbá ọba wa ló ti bẹ̀rẹ̀ sí ní fi ta yín òun kẹ́lẹ́ àkọ́kọ́ òun bàbá ọba lọ ló fi ta yín gbogbo àgbàlagbà wa ò fi ta yín làwọn wá rí i pé ẹ bá bí àwọn eléyìí wo kí ló kù fún wa kò sófin kan tó ní kí wọn má jẹ́ àfẹ́tọ̀ rẹ o ẹni tó bí àwọn àgbàlagbà wo yìí àní gbà tí wọ́n bá ṣe tọ́ọ̀gì tí wọ́n lọ ká mọ́ tí wọ́n lù àbí wọ́n dá wàhálà lẹ̀ ìjọba máa sọ fún wọn yìí pé orí ń fẹ́ kọ́ lóògùn orí fífọ́ ó ẹni kó ìsàlẹ̀ akẹ́kọ̀ọ́ dájọ́ lọ́wọ́ ara rẹ̀ ọwọ́ òfin ló fi mú wọ́n sì gbé ìbọn òfin ìjọba lọ́wọ́ á mú pẹ̀lú ìbéèrè pé kí ló rí tó fi ṣe léyìí àdúgbò tó tó yìí kò wá sí wà téèyàn wù tí ò ní ìjìyà rẹ̀ ó kéjọ bá lẹ̀ wá fẹ́ fún kí wọ́n gbọ́ bí a nítorí òun lọ kó jẹ kó wí bẹ́ẹ̀ mọ́ yóò kọ́ lẹ́kọ̀ọ́ yóò tún kọ́ ẹlòmíì náà lẹ́kọ̀ọ́ tó ti agbá ajá gbogbo sórí social media àti gbogbo àwọn tí wọ́n máa yàn tí wọ́n ò rí dì èyí wèé ṣe freedom of speech èyàn ní freedom bá sọ̀rọ̀ àmọ́ freedom pé sọ rere kó sopọ̀ mọ́ rere kó sopọ̀ mọ́ òótọ́ àìsopọ̀ mọ́ rere kó sopọ̀ mọ́ òótọ́ lọ́jọ́ kọ́lọ́ wọn máa wọ́ọ̀nù àwọn mọ̀náfìkì yí pé yá ìwọ lẹ́bí àmánù. يا أيها الذين آمنوا لا تكونوا كالذين عصوا موسى àṣọ. لا تكونوا كالذين عصوا موسى. ẹ wò ó dáadáa o wọ́n máa sọ ọ́ dáadáa mẹ́ka àgbà fáàní ọ̀hún. يا أيها الذين آمنوا لا تكونوا كالذين عصوا موسى فبرأه الله مما قالوا. Ànábì Musa alayhi salatu wa salam ọ̀rọ̀ ká blackmail pọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀lẹ̀ láyé ó ti wà lọ́jọ́ tó ti pẹ́ nítorí pé kí ní ìdán bíi wúrà ni bíi fàdákà ni bíi góòdì ni ẹ blackmail ẹ bá àyàn tó pé ní nǹkan àwọn ẹjẹ wọn mọ̀ pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ yìí wọ́n nípa láti fi lè kó ẹ̀mí àwọn èèyàn kó lára rẹ̀. Tí ó sì ṣe ṣe ètò ọlọ́run fún ẹ bí lóye apáta sí méjì ní bẹ àátà sí yàn pẹ̀lú ẹnu àátà lóòótọ́ àwọn ẹnu tó yí di ẹlòmíràn lágbọ́ yìí ó lè ní mú fún tí ìlọrin tó lásà sí wà àṣà sí ẹnu ní ká blackmail yàn lọ́jọ́ kọ́lọ́wọ́ sọ fún àná pé ìrí ìlú náà
ayé tí fi wú nùrà láì bí àfúwá yìí. ọ̀rọ̀ tí wọ́n rẹ́dì láti gbà mọ́lẹ̀ àmọ́lẹ̀ ẹ̀wọ̀ lọ́hùn. bí àbọ̀ ayé wọn fẹ́ fẹ́nu gbà mọ́lẹ̀ wa wọ́n fẹ́ transplant lórí rẹ̀ káàkiri lọ́dọ̀ àwọn èèyàn láti gbà mọ́lẹ̀ wa gbogbo mọ́lẹ̀ wọn má tàn mọ́. wọ́n lọ́rùn tí mo nù rí wà láwọn kẹrin ààyè mọ̀ ní kú. ọlọ́run lébi kọ́ èmi pé ìmọ̀lẹ̀ òun wọ́n jẹ́ kí ìmọ̀lẹ̀ òun dé píkì. ọlọ́run kó làbá àgbègbè yíyọ̀ gbà ìmọ̀lẹ̀ òun wọ́n sáà ní máa lọ náà ni máa lọ náà ni. ebi àwọn yẹn ti gba gbé àwọn ìgbéni sábì bíi ẹ ká má rẹ nìkan tẹ̀lé wa ní. àfi bẹ́ẹ̀ ni tẹ́ ẹ fẹ́ tọ́lọ́wọ́ ṣe padà. ọlọ́mọ padà lẹ́yìn ọ̀pọ̀ lọ́hùn. wọ́n wá blackmail anabi Musa wọ́n lásòpàdé Musa ibi rọ nípa ìdí anabi Ọlọ́run lásòpàdé mọ́dà lóhùn Musa bá lọ wẹ̀ lódò odò ní Musa wẹ̀ tí wẹ̀ ibi tí wọ́n á bọ́ aṣọ kalẹ̀ wọ́n á kaṣọ rẹ̀ ní kaṣọ àdìfíṣẹ̀ sí lọ́ba jáde ara sí ilé ẹ̀yẹ sí àsòpàdé yọ jáde dé ní wọ́n á di pé kò sòpá. Ngba àmànáfìkì tí wọ́n á dé tí wọ́n dààmú ànábì Ọlọ́run gbogbo ẹ̀ ló sojú ni wọ́n ti dààmú Musa náà kọjá ọ̀nà ẹ̀yìn mànáfìkì yìí. látẹkùnú kẹlẹsì náà sọ Musa. Ọlọ́run ni látẹkùn ẹ má mà ṣe báwọn ọjọ́ Musa ṣe ṣe bá àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ táwọn ọjọ́ Musa ṣe ẹ̀ náà má tún sọ ọ́ mọ́. fàbárà Allahu mimma qalu. Ọlọ́run ni wọ́n sọ wọn blackmail ẹ̀ èmi Ọlọ́run ni mo wá. Istibra èmi ni mo fọ Musa mọ́ níbi tí wọ́n sọ ọ̀dì àfọmọ́ rẹ̀ mo ní ó kásọ rẹ̀ lódò kọjáde ní òhò kí n lè fọ ọmọ pé Musa òṣùpá wọ́n blackmail ẹ̀ wọ́n bá a jẹ́ ni. wàkàna ìdàlá ìwàjìyà. ọlọ́run ní Musa kọjá báwọn wàjìyà ìdàlá. so kọ́ sẹ́sẹ́ bẹ̀rẹ̀. kèyí wù tó bá kọ́rọ̀ ọ̀rọ̀ ẹni tó a bẹ́ kéèyàn tó bá ń kan náà wọ́n sọ̀rọ̀ wọn náà sítáà ní freedom àti sọ̀rọ̀ ni tó a má rọ̀ ọlọ́ni ọ̀rọ̀ tẹ̀ ń sọ ọ̀rọ̀ òsì ni. ìyá ayọ̀ ẹ̀rí náà mọ̀nú tẹ̀kúrọ̀ àkúrú. ọlọ́ni ọ̀rọ̀ tí mo fẹ́ máa sọ tó bá kọ́rọ̀ ọ̀rọ̀ bú ọ̀bá wà ní àyà yóò ní wáyé ọ̀rọ̀ bú wà ọ̀rọ̀ rẹ wà ọ̀rọ̀ tí ọba nǹkan jẹ́ ẹ̀dọ́ gbọ́dọ̀ máa sọ ọ̀rọ̀ tó bá fẹ́ tún nǹkan ṣe lẹ̀dá gbọ́dọ̀ máa sọ. lọ́jọ́ kọ́ máa sọ pé yá ayọ̀ lẹ́dí. yá ayọ̀ lẹ́dí náà mọ̀nú. ọmọ pẹ́ tẹ́lẹ̀ gbèmí ọlọ́run bá gbọ́ o. ìtẹ̀kùlọ̀ àwọn kùlù kàwùlà sẹ̀dídà. ẹbẹ̀rù ẹni ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ tẹ̀kùlà àwọn kùlù kàwùlà sẹ̀dídà. ọ̀rọ̀ tó tóbi ọ̀rọ̀ tó tóbi ọ̀rọ̀ tó nípa oníkẹ́ ẹ̀ máa sọ tẹ̀ bá rí tẹ́ sọ ma kí ni kó lásẹ̀ nílá ẹ̀ máa sì lá ilaha illallah ọmọ sàṣìkì ní tó bá máa sọ sọ. nítorí ọ̀rọ̀ lágbára dípò pé ó kú ọ̀rọ̀ ní kú ó ti lọ wọ́n máa play késẹ́ẹ̀tì yẹn lẹ́yìn rẹ̀ pàápàá jùlọ Facebook wọ́n máa dá padà wọ́n sì máa tún di ọjà mọ́nú sàárè. every year. Wípé wà dúró nǹkan tó o ti sọ láyé wà dúró nǹkan tó o dálẹ̀ láyé tó o sì rí bẹ́ẹ̀. Ọlọ́run ọba nìkan ló pé àwọn ànábì rẹ̀ ló ń ṣe ní màsùmùn kò sẹ́nìkan tó pé lẹ́yìn ànábì Ọlọ́run gbogbo ẹ̀dá yòókù tó kù aláṣìṣe ni wá. A lè rí tó kù lọ́dọ̀ èèyàn tá a fẹ́ kọ̀rẹ́tì ẹ̀ tá a fẹ́ ṣàtúnṣe rẹ̀. Ìṣàtúnṣe èèyàn yàtọ̀ fún pé ọ̀ ń faṣọ ọmọlúàbí rẹ̀ yá. Kọjọ́ra wọn lọ́jọ́ kí Imam Sáfì kọ́. àyùwárí káàtìbù máa tẹ́kìtù. Káàtìbù kọ́. Èyí ni ẹ̀ka tí òun náà lè fi. Yes, Imam Sáfì lọ sọ bẹ́ẹ̀ ọ fẹ́ sọ̀rọ̀ ìyàtọ̀ láàrin kéèyàn ó báyàn jẹ́ kó o máa fa ìjọmọlúàbí yẹn ya pẹ̀lú kó o ní òun ṣe wáàsí fún yàn kọjọ́ra wọn. olùtọ́ bá mà yí pé o fẹ́ ṣe wáàsí fún mi o tí mo bá dáwà ní kó o ṣe wáàsí fún mi. fàyínà ló sì àgbẹ̀nà náà sì náà. ó ní ìbọ̀ wá ó ní bet tó bá
mo wà láàrin àwùjọ ẹ̀ nísìnyí èmi máa ń sábì wá ń sọ̀rọ̀ yìí ṣe wá sí lọ́wọ́ ọwọ́ fèsì ni a lè má mú ìwà tẹ́ ń wọ̀ da kì í sì wọ ẹni ọlọ́run ẹ̀yin náà tó wájú ọtá sí tẹ̀lé bàbá àwọn fẹ́ máa ṣe burúkú báyìí náà ní fi ń jẹ́ máa mú ó lè wèé ṣe wá sí mọ́ ó ní ìran kan nínú kéèyàn faṣọ ọ̀jọ́mọlúàbí yẹn yá ni. àrùdọ̀ sì ti máa. òun ní yọdún pẹ̀lú èyí kí ni mo fẹ́ fàyọ bẹ̀ ni wípé ó lè pè é sákìyèsí nǹkan báyìí ariwo ó lè dẹ́kun náà ọ̀rọ̀ rẹ̀ ó lè jẹ́ kíṣẹ́tì rẹ̀ àmọ́ tẹ́ gbàlérò lérí ẹ̀ kọ́ aṣọ ṣùgbọ́n àwọn ọgbọ yìí báyìí làákàyà àwọn èèyàn kéré o ọ̀sẹ̀lẹ̀ tá a Nabi sallallahu alaihi wasallam wọn ní sẹ́yìn náà ní karamallahu wajhahu òun sọ̀rọ̀ kí n fi kọ̀kọ́ sọ̀rọ̀ àwọn sàbẹ̀ tí wàá rìpọ́tù fún ànábì alábìnrin wa lọ pé wa ńgbà tá a dìde gbólóhùn kan náà lànàbì fi bá a sọ̀rọ̀ ó ní ya Ali hadisi nasa ala ọkùnrin ògùn rẹ̀. báwo ni yàn sọ̀rọ̀ bí làákàyè wọn bá ti mú. sallallahu alaihi wasallam. kò sọ pé táyì ń sọ wọn ò rí bẹ́ẹ̀ tọ́lá ànábì máa bọ̀ wá kò fi ti ń sọ wọn ò rí bẹ́ẹ̀ ó sọ pé ní má làásì ìtọ́lá ànábì máa lọ bí àná Madina tó ní ìlú àníyàn so hadisi nasa ala ọkùnrin ògùn rẹ̀ báwọn sọ̀rọ̀ lérí bí làákàyè wọn bí ọba ti ma so ọba kíyèsí ẹ tí ọ̀rọ̀ bóyá káyà àwọn èèyàn gbé ẹ dẹ́kun ẹ bá ṣàtúnṣe ọ̀rọ̀ yẹn o tọ́wọ́ àwọn èèyàn láti bọ̀ ni wọn torí ìsìlámù ọlọ́run jẹ́ ìsìlámù ọba jẹ́ ọ̀tàn à ń gbàdúrà wa di Aláròyé olùkéde ẹ̀gbọ́n tí wọ́n tún wí o ẹni tí wọ́n tún sọ o ẹ̀gbọ́n ìsìlámù ò lè tó gbogbo eléyìí wọn èmi máa ń sọ mìíràn wọ́tẹ̀ ìrọ̀rọ̀ bàbá di ọdún yìí nìsín ní pé à ń wéyé ọ̀tà láàyè yìí nínú Ramadan 23 years tá a sọ àwọn èyí tá a ti sọ tá a ìbọ̀gbò òbí AIT máa wá gbé 23 years láì 23 years yẹn tọ́pìkì wa lọ́dún kọ̀ọ̀kan tọ́pìkì lọ́dún kọ̀ọ̀kan before 23 years wá sí ti lọ olùdí eríṣiríṣi ní déédé báwo jọ ṣe rí àtàgbọ́ yé àwọn èèyàn níjọ́ náà tá a fẹ́ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá àwọn ẹ̀yà aláta sọ àwọn ẹ̀yà alásàlátù sọ ẹni tí wọ́n ní àbáyọ ó yàtọ̀ fọ́rọ̀ tó fẹ́ kó ní ìmọ̀ sọ. òun lọ fà sọ kan náà àyíká tí wọ́n ṣe àbí ẹ̀fí kéméjì ìmáàmù Ṣáfì wọ́n ṣe àbí ẹ̀fí kéméjì òun ló wí kan ní Iraq òun ló wí kan ní Masari kí ló dé tó close ti Iraq tó tún wí ti Masari ṣé Masari kan ní àmọ́gbà tó ti wọ gbé ọ̀hún ṣe rí bẹ́ẹ̀ ara Iraq ṣe rí Iran ṣe rí ó yàtọ̀ sí ara Cairo ṣe rí èyí tá a gbé kalẹ̀ fẹ́yìn ni nígbà òde Cairo yẹn kí ló máa wò ọ̀tọ̀ tó fún wọn fún àwọn wáàsí kan lásìkò mọ́lúdì fún bíi 30 something years. bẹ́ẹ̀ni 30 ni. ẹ wá rí ìta àti 23 years ní tọ́píìkì tá a ti sọ̀rọ̀ ọmọ mú ọ̀rọ̀ 30 years lọ́wọ́ àlọ́ wú kájáde lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rọ tí wọ́n ti lọ ní sọ́wọ́. information of character ní tí mo fún ìdúrà ní ìsọ̀ ìgbà pé ó kéé ìfẹ́ kò sí tẹ́yọ̀ ọ̀sọ̀ tì ní gbọ́ kọ́lé ìtọ́jú àwọn ìlẹ́jọ́ mẹ́ta yìí ni wọ́n lójú olú wọ́n lójú màlúù wọ́n ní obì wọ́n ní gbá àníta ànábìbí fún atórílá kọ́ọ́lẹ̀ ní wípé ọlọ́run ò fòwò san yín síbi tó ṣe léèwọ̀ sí màlúù wà ní èèwọ̀ obì. kéjọba yìí ó màlúù jíjẹsẹ́ tó wà nínú èèwọ̀ tó bí ẹlẹ́dẹ̀ mú ni wọ́n mú. Mùsùlùmí ajá. Bọ́bọ́ ajójú ẹlẹ́dẹ̀gẹ́ ti sáàtì àgbáyé tí wọ́n sọ yí pé yẹ̀sẹ̀ àdúrónáká ánì ẹ̀rẹ̀ amúrìkọ́. yẹ̀sẹ̀ àdúrónáká ní kábùrì wọ́n gbé sí. Wúdí sí ìmá. Ìsìnkú kẹ̀mí ó. Wọ́n mọ̀ ní ọ́fíì àtàkùránì ní wọ́n mọ̀ ní àfihàn náà. Wọ́n lọ́fíì wò ní nọ́ọ̀sì. Wà ìsìnkú wọn àkìbọ̀rù ní ìdàgbò ìmọ̀. Ọlọ́run wọ́n mọ̀ ní àfihàn ní nọ́ọ̀sì. Ṣé màlúù bẹ́nu ta ike? Obì bẹ́nu ike ìwọ̀.
atare ń bẹ nínú ike ìwọ̀ ewé ń bẹ nínú ike ìwọ̀. tó ayé pé ìyíwùn lásọ di bí iṣu ìtọ́jà àwárí ìtọ́jà kẹ́nìkan wà pé 23 years ní o tí mo ti ṣe tọ́pìkì kọ̀ọ̀kan tí ó sọ ọmọ mùsùlùmí láǹfààní Islam wà bẹ́ẹ̀ wà mùsùlùmí àlè Islam wà nínú ìgbà pẹ́pẹ́ Islam wà lè ṣe àṣà pẹ́pẹ́ ọ̀pọ̀ bẹ́ẹ̀ mo fẹ́ ká tọ́pìkì lọ́dọọdún àwárí kan ìgbà inú tí mo ti ṣe tó ṣe lábàá nílò jazakumullahu khairan. La ilaha illallah. àfi láìsí mufti náà lámọ̀ wáká tí ádìlú nìyẹn ádìlú kọ́ nìyẹn àti mẹ́bọ àmà tí ń jẹ́lẹ̀ bọ Islam fẹ́ bọ hàn wá Islam fi gèfèrí hàn wá nípa àwọn gèfèrí ni àwọn mùmìnì ni amẹ́lẹ́bọ̀ wá ìta torí ibi tá a lágbọ́yé sí máa kàfàrà àwọn èèyàn tó ayé ní gèfèrí sàwọn ẹ̀dẹ́lẹ́bọ èèyàn kọ́ àníjòkó àlàáfíà báwọn tó àníjòkó àlàáfíà tó ìyẹn ni pọ́blẹ́mù ńlá tá a ní tó tóbi tí ìdáàbò kan máa lọ kò sẹ́ni kẹjọ ìjọba tó bu tí ó bọ́ lọ́hùn tá a gbà èèyàn ní bú ànábì kágbà ó ní fatura wa ya kágbà ẹ̀sìn wa ò ní bí wo kágbà bẹ́ẹ̀ làwọn náà sì gbọ́dọ̀ bí ẹsẹ̀ lẹ́sìn wo a gbọ́dọ̀ bí tíra wọn wo a gbọ́dọ̀ bí ànábì wọn wo ibi tó àbájọ yíra wa lásàlàyé fúnra wa bẹ́ẹ̀ wá ní àwọn tí wọ́n jẹ́ àwọn aṣíwájú wa kẹ́ni kọ́ ló ń fẹ́ bí ìmáàmù Málíkì wo àbó bisáàbì wo àbí ìbánàbí wo àbó bàbàdì wo ànígbà bẹ́ẹ̀ náà bàbá wa wọ̀nyí tí wọ́n ṣe dáadáa fẹ́ sí kéèyàn òde kó ló wọn máa dúró bí sí Ádámù wo ó bàbá Kàmálù wo ó bàbá Lágbàdì wo bàbá ń bá dẹ̀ ní máa dìbà ní ó bí wo àwọn bàbá wa ń lẹ̀ wo ó bí wọn wo ànígbà ebi tá àtijọ́ bọ́ra wáyé òun nìyẹn torí ọlọ́ọ̀ yóò da kájẹ tí ń jẹ́ peace kúrò ní o ìjọba lọ́rọ̀ wà lọ́wọ́ ẹ̀ kódà kò sì sílẹ̀ ẹ̀sẹ̀ tí a bá ṣẹlẹ̀ ẹ̀sọ́ bá dé kóòtù tí lọ́ọ̀yà àdìgán bá rí kó ọ̀rọ̀ náà lọ́mọ yóò sọ fádájọ́ ni yóò wá dìde yóò wá bẹ̀bẹ̀ fún ọ̀nà àwọn píìdì fún o tó bá píìdì fún bọ́yẹ̀ wọn fẹ́ àwọn fẹ́ fún adájọ́ wa lókè pẹ̀lú àṣẹ agbára tí wọ́n gbé lé lọ́wọ́ mọ̀sọ́dé wọn ọdún 3 mọ̀sọ́wọ́dún wọn ọdún 5 nígbà tí ọ̀gá ẹ̀kọ́ pààyàn wọ́n bá fojú fò òbí ó sì lè fún ní fáìlì ebi kókè kọ́mọ̀ sí bẹ́ẹ̀ mọ́ kèé ṣe kó tí ìbàjẹ́ náà èyí ti lọ bí àtúnṣe náà àwọn gbẹgbẹ ẹni tí ń bá ń ṣe bẹ́ẹ̀ tí ń bá ń wù àbáyé arọ̀ yín lè ṣe kẹ́ ẹ lọ fídì o lè ṣe kẹ́ ẹ bá lọ fídì lọ́dọ̀ ẹ̀dá wàláhì ẹ̀ lọ fídì lọ́dọ̀ ẹ̀dá lè ṣe arọ̀ yín kẹ́ ẹ jẹ́ ká jòkó àlàáfíà o nítorí tó bá owó tí bẹ lórí social media lónìí kódà kò sí wà ló ṣèlú bẹ́ẹ̀ mọ́ wàhálà àwọn ẹlẹ́sìn yìí wàhálà àwọn ẹlẹ́sìn ìbẹ̀ lórí social media lónìí àwa nìkan ká sí wá lù wáyé àwọn nìkan ká wá lù iyì ara wa àpọ́nlé ara wa ẹ̀rù tí bẹ lára wa náà ẹ̀sìn ẹ̀ka kan mọ́jà yọ kò mọ́ tá a bá ti yọ iyì ara wa kó tá a yọ àpọ́nlé kó tá a yọ gbogbo ẹ̀rù tí bẹ́ẹ̀ kó ajákájá ló kù tí ọmọ gbó wa torí náà ẹ dákun arọ ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn a sì rẹ̀ yín tẹ́ ẹ fẹ́ máa fi ìsìláàmù tayín a sì rẹ̀ yín tẹ́ ẹ fẹ́ máa fi àwa náà tayín kò ní pè yí o ìtura kò tọ́ ga táwọn èèyàn máa ń ṣe níjọ́ wọn ti ṣe é bọ̀ ní ìsìn kò sẹ́ni ká tó ọ̀gbìn tó ń ṣe ọ̀dà o níjọ́ òfin bá gbé gbèsè tẹ kó gbé wọn á ní àdàkùn tó lọ lọ́hùn bákan lórí ọmọ á ní àkọsẹ̀ fẹ́ gbá bá sọ̀rọ̀ kò gbọ́ àṣekú rẹ pọ̀ kò gbà sí wa lẹ́nu níjọ́ tí ń ṣe ta lẹ́sẹ̀ ẹ̀ sọ fún mi. kó má ṣe bẹ́ẹ̀ mọ́. àbá àṣìlújọ́ ti ṣe
èèyàn pilẹ̀ wàhálà nídèédé kó tó di rẹ̀ kó tó di nǹkan tí ó pọ̀ láti èèyàn ti pilẹ̀ wàhálà èèyàn oníwò nǹkan náà kó wá bàjẹ́ jù ọ̀gá wa gan ara ìrọ̀rùn òun kò ní ká wò nǹkan náà kó bàjẹ́ jù solúsà ó ní wọn bá bá ní nǹkan tẹ́lẹ̀ rẹ bá kọ́ solúsà mẹ́ta náà ló fún wa. فليغيره بيده ọwọ́ rẹ náà kọ́ fi yí padà. أو بلسانه fáwọn rẹ yí padà. أو بقلبه àbíkọ́ ọmọ afọkàn yí padà. gbàtó ń lò ó sì sọ̀rọ̀ kan fún wa. وذلك àdé àfọlẹ̀ ìmáà ó ní ìmáànì tó lẹ́nu. fọwọ́n àti ọgbẹ́ tó ẹnu ni òfin wí. ọlọ́run wá ń bẹ̀ ayọ́ ọlọ́run ní sànú bẹ̀ kọ́kọ́ fọwọ́ rẹ yí padà ná ó ṣiṣẹ́ tọ̀ ni àbíkọ́ fáwọn rẹ kò fi sí padà. gẹ́gẹ́ báwọn ògo Ìlọrin wà yìí ṣiṣẹ́ kò tí ì ṣe tí wọ́n ṣe tó burú tí a bá fẹ́ ṣe tó bá burú jù àwọn ọ̀gá ìgbìmọ̀ pé nǹkan ṣe ó burú jáì ẹ má dá wàhálà alẹ́ àmẹ́lẹ̀ yìí wọ́n dá kí wàá lọ́ọ́ má ṣẹlẹ̀ gan náà tí wọ́n ń ṣiṣẹ́ fún ọlọ́mọ bá ìsìlámù jẹ́. 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 má jẹ́ Nàìjíríà ó bàjẹ́. má jẹ́ Nàìjíríà ó bàjẹ́. ìlú Ìlọrin má jẹ́ ó bàjẹ́. ìlú Ìlọrin ọlọ́mọ má jẹ́ ó bàjẹ́. ìlú ẹnì kọ̀ọ̀kan má jẹ́ ó bàjẹ́. ìlú ẹnì kọ̀ọ̀kan ọlọ́mọ má jẹ́ ó bàjẹ́. bàbá ọba lọ́dọ̀ ọlọ́mọdé àmú wọn. bàbá ọba lọ́dọ̀ ọlọ́mọdé àmú wọn. ọlọ́mọ wàhálà wọn. ọlọ́mọ fìtínà wọn. ọlọ́mọ nàbíyà Muhammad. bàbá wa ìmáàmù àgbà. bàbá ìmáàmù àgbà. ìmáàmù nímàlè. ìmáàmù nímàlè. ìmáàmù gàmbàrí. ìmáàmù gàmbàrí. ajánásí. ajánásí. rọ́bà náà. rọ́bà mójútó gbogbo. ọlọ́mọ bá mójútó gbogbo wọn. ọlọ́mọ nàbíyà Muhammad. gómìnà wa kọ́lọ̀ sàmànà gómìnà kó kún gómìnà o. ọlọ́mọ bá sàmànà gómìnà kó kún gómìnà. ó sì dúró ti gómìnà náà. ọwọ́ àdúró ti gómìnà náà. àdúgbò àdúgbò òlú. lápapọ̀. lápapọ̀. ọlá tóbi rí Ọlọ́run. àwọn ìpìlẹ̀ wa. àwọn ìpìlẹ̀ wa. bàbá wa lè Ádàbí. bàbá ilé Àdàbí. bàbá wa Sheikh Adam. bàbá ṣe Adam. bàbá wa Lágbàjì. bàbá Alágbàjì. Lágbàjì Kìdómọ ní. ní kọ̀rọ̀ ní. ní kọ̀rọ̀ ní. ní bàbá wa ń sọ̀rọ̀ ní. bàbá ní sọ̀rọ̀ ní. Sẹ́ríkì Málàmí. ní. bàbá wa oníyè ní bàbá Mákàmá. bàbá Mákàmá bàbá oníyè. bàbá wa ní Wìrìdí. bàbá ní Wìrìdí ní Pàkátà. Alibatulafa. bàbá Àjárà ní. bàbá Alérùbú ní. bàbá Sọláàtì ní. gbogbo àgbàlagbà abẹ́ wọn pọ̀. tá a lè kà wọ́n tán. Ọlọ́run o. mọ́ mu ojú kò lára wọn. láì tóbi rí Ọlọ́run. ọlọ́run jẹ́ rí Ọlọ́run. ọlọ́run àfà. bàbá àlífà dàbíyà. bàbá àmùdúrú márkà. bàbá mójútó wọn. bàbá ọ̀bándómà. ọlọ́run mójútó náà. láì tóbi rí Ọlọ́run. ọlọ́run jẹ́ rẹ̀. ọlọ́run àfà. gbogbo àyà àwọn àgbàlagbà. májò ó dòfo. ayé ẹnìkọ̀ọ̀kan wa. ọlọ́mọdé ó bàjẹ́. ọlọ́run nàbíyà Muhammad. yá máa gbégbèsè ayọ̀. yá máa gbégbèsè ayé rọrùn. yá gbégbèsè ayé àlàáfíà. yá gbégbèsè ayé àlàáfíà. ọlọ́run máa kọ dúró tì wá. ọlọ́run dúró tì wá. ọlọ́run dúró tì wá. ọlọ́run nàbíyà Muhammad. gbogbo àpapọ̀ Tìjàníyà. gbogbo àpapọ̀ Tìjàníyà. ìlàtòrí àlùwà bàbá àlùfàtúlà báyìí. bàbá sọ́nìkan. lábẹ́kúta. bàbá wa Àgbàlóṣòdì. bàbá Àgbàlóṣòdì. bàbá àti rọ́bìù ni. àlefa olàfà ètèkó. bàbá àlefa olàfà ètèkó. bàbá akọsílẹ̀. bàbá akọsílẹ̀. ọlọ́mọdé wọn. kọ̀dìríyà lápapọ̀. gbogbo kọ̀dìríyà lápapọ̀. látọ̀dọ̀ àfa wa àlefa sọ́ọ̀lì. bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àlefa sọ́ọ̀lì. mọ́tò gbogbo wọn. ọlá nàbíyà Muhammad. ọlá nàbíyà Muhammad. àlefa báyìí ní bàbá Agbádé. bàbá Agbádé. ọlọ́run bá mọ́tò àwọn náà. látọ̀bí rí Ọlọ́run. ọlá àjẹkẹ̀ rẹ̀. yáàdù kọ́ àlàáfíà. ọlọ́mọdé wa. ọlọ́mọdé wa. ọlọ́mọdé wa. sí ọ̀rọ̀ wa nírọ̀rùn. má fi ọ̀rọ̀ ẹ̀sìn wa dà á làm. má fi àwa náà da ìsìlámù. má fi àwa náà da ìsìlámù. gbogbo àwọn èèyàn wa. gbogbo àwọn èèyàn wa. pòfẹ́sọ̀ Ìdírù ni. pòfẹ́sọ̀ Ìdírù ni. bàbá Amadi nìbàdàn ni. gbogbo àwọn èèyàn wa. èyí ká ló gbogbo àwọn èèyàn wa lápapọ̀ bẹ́ẹ̀. mójútó gbogbo. ọlọ́run bá mójútó wọn. àgbàlagbà. gbogbo àyè àwọn àgbàlagbà. ọlọ́mọdé odókun. ọlọ́mọdé odókun. bàbá sọ̀bùlọ́ olùmọdé odókun. ayé bàbá sọ̀bùlọ́ olùmọdé odókun. ọlá títóbi Ọlọ́run. ọlá tóbi rí Ọlọ́run. ọlá àjẹkàn Ọlọ́run. ọlá àjẹkàn rí Ọlọ́run. ọlá àwọn àfà. mufti wa ní Ṣakí. mufti wa ní Ṣakí. ọlọ́run bá mójútó. ọlá tóbi rí Ọlọ́run. ọlá àjẹkàn rẹ̀. ọlá àjẹkàn rẹ̀. ọlá àjẹkàn rẹ̀.
gbogbo àwọn tó wá dìde. gbogbo àwọn tó wá dìde. sọ̀rọ̀ ẹ̀sìn. sí ọ̀rọ̀ ẹ̀sìn. ọlọ́mọba mójútó gbogbo. ọlọ́mọba mójútó gbogbo alápapọ̀. látòbí rí ọlọ́run. gbogbo àwọn parafisa wa nílọrin. bá a mójútó wọn. báwa Kakuri Professor Kakuri. ọlọ́run mójútó ìwọ̀kan bẹ́ẹ̀. látòbí rí ọlọ́run. ọlọ́jẹ̀kan rí ọlọ́run. ọlọ́run àfà. ọlọ́run àfà. ọlọ́run àfà. gbogbo àwọn sábàbù nílọrin. gẹ́gẹ́ bá àwọn ògo Ìlọrin ṣe dìde. gẹ́gẹ́ bí àwọn ògo Ìlọrin ṣe dìde. àwọn sábàbù náà ti dìde síwájú. àwọn sábàbù náà ti dìde síwájú. nípa ọ̀rọ̀ Ọ̀ṣun. ọ̀rọ̀ Ọlọ́ṣun. ọ̀rọ̀ Ọlọ́ṣun. Ọlọ́run mójútó gbogbo wọn. Ọlọ́run mójútó wọn. láti fi pẹ́sidẹ́ntì àfàwà ìfàtà ayọ̀jà tuntun. ṣé wàá bí fata ayọ̀jà tuntun. Ọlọ́run bá mójútó wọn. abájọ làbíbù mbẹ́mbẹ́. Yasin. ṣé Yusuf Gbàgbára. ṣé wàá jẹ́ntù. wọ́n pọ̀. Ọlọ́run mójútó gbogbo alábàpọ̀. látòbí rí ọlọ́run. ọlọ́jẹ̀kan rí ọlọ́run. ọlọ́run àfà. ọlọ́run àfà. iná àtọ̀ ìnáàkà. lọ́jọ́ pírẹ́sidẹ́ntì àwọn ògo Ìlọrin. tọ́jà pírẹsidẹ́ntì àwọn ògo Ìlọrin. Ọlọ́run fi sọ ẹ̀ sọ. ọlọ́run fi sọ ẹ̀ sọ. dàbòrẹ́bò. kó mójútó. ẹni tí ọ̀gẹ̀dẹ̀ ni kò sọ wọn mọ̀sán lẹ́ni tí ọjọ́. ẹni tí ọ̀gẹ̀dẹ̀ ni kò sọ wọn mọ̀sán lẹ́ni tí wọ́n kẹta lórí. ọlá nàbí. orí wọn lè yóò tówó tọ̀wọ́ tówó fìlàmọ̀lẹ́kù pẹ́ẹ́kì. wọ́n lè yóò tówó tọ̀wọ́ fìlàmọ̀lẹ́kù pẹ́ẹ́kì. ọ̀ rí i pé àwọn ọmọkùnrin ní ti wọ àwọn èèyàn tí wọ́n ti dìde sọ̀rọ̀. wàá èèyàn tí wọ́n dìde sọ̀rọ̀ nígbà tí wọ́n mọ ọmọkùnrin yìí. tí wọ́n lọ tíìmù papọ̀. wọ́n sì lè mú. kí ló ṣe gbá. ọgbà tó wá dìde yìí láwọn jàǹkàjàǹkà wọn náà ní jàǹkàjàǹkà ó kálukú gbérí bọlé ni. ó ń kálukú torí bọlé náà náà láwọn jàǹkàjàǹkà. sọ owó ní bàbá wa prof. ó ní bàbá prof. ẹni kejì mọ. ọlọ́ba fún ọgbẹ́ ní àtàláfẹ́ ara. lọ́wọ́ jẹ́ pé wà tí wọ́n wù ú gbà tẹ́lẹ̀ ká fẹ́ rọ́bìsì bàbá ọba Ìlọrin táwọn jáde táwọn náà kọ̀wé ọ̀pọ̀lọpọ̀ yé síbẹ̀ ọ̀gàgbọ́ máa sá fún personality rẹ̀. ọ̀gàgbọ́ máa sá fún personality rẹ̀ ní. kí n tèmi nù ẹ̀ ní ìsìn. nítorí èyí táwọn ògùn lọ sí ọjọ́ àmọ̀ ṣàdúrà fún mi pé wọ́n rí bọ́ kà wọ́n. èyí ohun tó ṣe ká máa ṣàdúrà fún wọn ni pé wọ́n rí bó kẹ àwọn. Ọlọ́run bá mójútó wọn. kí Ọlọ́run kọ́ bá mójútó wọn. kọ́má bí oníkálukú wọ́n láì tọ́ wa. kọ́má bí oníkálukú wọ́n ní àwòyé tọ́ wa. kọ́má bí àwa náà wò. ìmọ̀mọ́ àfà Ọlọ́run bá mójútó wọn. ọlọ́tóbi rí Ọlọ́run. Ọlọ́run àfà. gbogbo àwọn IDPU. Ọlọ́run kọ́ mọ́jọ rẹ̀ wọ́n. Ọlọ́run mọ́jọ rẹ̀ wọ́n. Ọlọ́run bá kún wọn nípa. Ọlọ́run bá kún wọn pa. Ọlọ́run níbi àmọ́ àmọ́. látọ̀dọ̀ pírẹsidẹ́ntì. délẹ̀. Ọlọ́run mọ́jọ gbogbo wọn. Ọlọ́run níbi àmọ́ àmọ́. Ọlọ́run ẹni Ọlọ́run. Mọ́mọ́ aláya. Mọ́mọ́ aláya. Ọlọ́run bá mójútó wọn. Ọlọ́run níbi àmọ́ àmọ́. Ọlọ́run àfà. gbogbo àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ náà. Ọlọ́run bá mójútó wọn. Ọlọ́run tóbi rí Ọlọ́run. Bàbá Bariga ni. Ìlànà gbogbo yẹ wọn bẹ́ẹ̀. tí wọ́n kóra wọn tó táàdì máa kà. àti sẹ́kítìrì wọn náà. alámọ̀jọ́ wọn. iná àtọ̀ ìnàkà. ọlọ́mbà àrùsílámù lọ́wọ́. má dojú ti ìsìlámù. bójú ọba ti má jẹ kójú ó ti àwọn tá à ń ṣe náà. wọ́n yà tóbi rí Ọlọ́run. wọ́n yà jẹ́ kan rí Ọlọ́run. iná àtọ̀ ìnàkà. bàbá àti Adam. olú alámẹ́ta kò sì ní láàlámúlá dẹ̀ bá wọn. bàbá tó Kamalu dín ẹ̀ ládàbí. olú alámẹ́ta kò sì ní láàlámúlá dẹ̀ bá wọn. Bàbá Faruq. Bàbá ma Faruq. olú alámẹ́ta kò sì ní láàlámúlá. bàbá tó Miskinu. olú alámẹ́ta kò sì ní láàlámúlá dẹ̀ bá wọn. ó gba àbá alápapọ̀. Ayatul Kursi. آمين 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 ولا حول ولا قوة ولا حول ولا قوة
ẹ mọ̀ ń gbà mí àwọn adájọ́ lè mọ̀ nǹkan tó yẹ kán ṣe ok ẹ lọ sínú section nípa ẹ̀yin náà ẹ máa fẹ̀mí bá wọn lọ wọ́n mọ̀ pé nǹkan tẹ́ bá sọ báyìí wọ́n lọ wò ó wà nínú ìwé òfin báyìí tó bá wà ń bẹ̀ wọ́n á ṣe é ojú rẹ̀ ní ti ẹnì kọ̀ọ̀kan wa Ayọ̀dèjì Sọ́díkọ̀ Lálẹ́kan lèmi ọmọ onípùnrin padà ọkọ̀ gbogbo òlú lálá ebi àdé máa sọ pé bí ló bá tóbi tójú China lọ lágbàáyé ìlú dáàdi tèmi òun lọ̀gá gbogbo wọn òní á dára ọ̀la á sunwọ̀n àtọ́jú ayé gbogbo wa gbogbo bye for now.